Ẹ káàbọ̀ sórí ìkànnì Erelu Royale Media níbi tí a ti ń sọ òtítọ́ jáde láláì bẹ̀rù ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé ohun gbogbo tí a bá mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí òtítọ́ ni nítorí pé àwa kì í sọ ohun tí ò bá dá wa lójú. Ẹ jókòó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún èyí níbi tí wọ́n ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ àṣírí ńlá jáde tó ta kókó. Ẹ má gbàgbé kí ẹ bá wa like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe láti máa jẹ gbádùn ohun gbogbo tí a bá mú wá fún yín lórí ètò yìí. Ó yá, ẹ jẹ́ ká súnjọ ẹ bọ́ǹkó. Ẹ jọ̀ọ́ má bínú torí Ọlọ́run. Kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè? Wọ́n wọ Ògbómọ̀ṣọ́ lénìí, wọ́n wọ Ìbàdàn lénìí. Dọ́bù wàhálà ní ilẹ̀ Yorùbá ní the same day. Ẹ jọ̀ọ́ bá mi bi àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè? As in, kí ni ìyàtọ̀ ilẹ̀ Yorùbá ń sìn pẹ̀lú ìyàtọ̀ ilẹ̀ Haúsá? Wọ́n wọ immigration office nílẹ̀ Yorùbá and they cut away ammunitions, as in arms and ammunition tí àwọn immigration máa fi máa ṣọ́ ilẹ̀ Yorùbá. Wọ́n wọ ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ kó lọ. Ẹjọ́ tó wọ́n já síwájú ilẹ̀ Yorùbá kí ni wọ́n sì ń dúró dè? As in, kí ni wọ́n sì ń rò lọ́kàn tí wọ́n ṣiṣẹ́ ń wò wípé àwa àti àwọn pípù yìí ó yẹ ká sì jọ wà papọ̀. Nǹkan máa ṣe wá nílẹ̀ Yorùbá o. As in, ẹ̀yin ẹ̀rọ gbá nílẹ̀ Yorùbá kí ló kù tẹ̀ ń dúró dè? Wọ́n wọ immigration office, wọ́n kó irinṣẹ́ lọ. Wọ́n wọ Ìbàdàn, wọ́n gbé àbúrò Ọ̀yọ́ candidate, governorship candidate Adélabú Pẹ̀kẹ́lẹ́mẹ́sì, wọ́n gbé àbúrò ẹ̀, wọ́n tún kọ́ àwọn ọ̀bẹ̀jì méjì. I have the video here. Even ìgbà tó ń ṣe operation yẹn lọ́wọ́, ẹnìkan kámẹ́rà wọn ní kọ́nà. Ẹni yẹn lè ṣe mistake. Kò wọ́n máa ṣòònù lé ẹ̀. Wọ́n ní ọ̀sán gangan, wọ́n wọ Ìbàdàn, wọ́n wọ Ògbómọ̀ṣọ́. Ṣáà ti máa dáràn lẹ̀ Yorùbá báyìí. Ṣé nǹkan ò ti máa ṣe wá nílẹ̀ Yorùbá báyìí? Ṣé ẹ ṣúọ̀ pé a sì ṣèfù nílẹ̀ Yorùbá? Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, ọba Gándì, báàmí Olúgbọ́n àgbé ọmọ Bàyámù. Bàbá mi Olúbàdàn, bó o ní? Àkànbí ọmọ olódò sledgehammer alpha. Wọ́n ti wọ̀dà àwọn custom, wọ́n ti kórin iṣẹ́ o. Wọ́n ò tí ì kórin iṣẹ́ gan-an, ọkàn wa ò balẹ̀. Wọ́n ti wá wọ custom office, wọ́n wá kórin iṣẹ́ nísìn. Ibo la máa sá gbà? Ibo la máa sá lọ? Èèyàn gbọ́wọ́ ìdè sì jókòó. Àwọn ọmọ tí wọ́n kó wọgbó àti rí wọn gbà padà o. Ó dàbí ẹni wípé gbogbo rádì táwọn èèyàn ń ṣe, bring back our children, bring back our children. Àwọn people yóò gbọ́n pa o. They have determined. Ilẹ̀ Yorùbá ló kàn báyìí. Wọ́n ti determine. Tó bá ń pè referendum náà ní Tinubu máa ṣe, ẹ jẹ́ ṣe referendum lásìkò. Ọ̀fọ́n ọmọ àti tọ̀sí gbẹ́gìrì. These people have seen this thing as a lucrative business. Èmi ò máa lérò lọ́kàn mi pé kíní yìí sending soon. As in, ìjínigbé yìí. Ẹ̀yin èèyàn mi bẹ́ ṣe ń wò yìí, ṣe sure pé this thing is ending soon. As in, ṣó máa tó dáwọ́ dúró, ṣó máa mọ́wọ́ dúró láìpẹ́. Torí lọ́dọ̀ tèmi Yorùbáwùyí mi ò rí bẹ́ẹ̀ o. Ó ń get started o. Every day the atmosphere is getting hotter and hotter and hotter and hotter every day. Nílẹ̀ Yorùbá lọ́sàn-án gangan. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Àti gbé lẹ̀ Yorùbá rélé. Ó dẹ̀ pọ́n ti gbélé Yorùbá rélé báyìí o. Kélédùmarè ṣàánú wa bá ṣe máa gbà padà ló kù báyìí. Nobody is safe again.
àbí mò ń lálàá ni. Yorùbáwùyí lórúkọ mi. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín o. Ìyá bàbá wa kan Káyọ̀dé wọ́n ló máa wá ga o. Tinubu ẹjọ́ kíní this thing is not funny any longer. Tinubu ẹjọ́ kíní yóò funny mọ́. Kò fẹ́ ó gbẹnu tán. God bless you Mr. Joshua. Kíní ó sì gbẹnu tán báyìí. Kíní yóò funny mọ́. It's not funny again. Ọlọ́run ọba o. Ogun máa jà o. Ogun máa jà nílẹ̀ Yorùbá o. This thing is not funny again o. A lè máa wò pé ó sì funny, kò funny rárá. Funny. TikTok kò fẹ́ sáré ṣe. Àpò ìjẹ́ láti máa gbọ́ sí kíní ni. Mo kí yín o. Wọ́n fẹ́ colonize gbogbo wa. Yorùbá ti wọ́ ga o. Àwọn èèyàn ń kí mi, wọ́n ní mo kú ètò. Èmi náà ń kí yín. Mo ń kí gbogbo ọmọ Yorùbá. Kí yín gan ni. Mo kí yín ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín. Bóyá ká. Bandits ló ṣó. Kí n tó lọ síbẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ ń sọ wípé kí olóyè Sunday Adisa Adéyẹmọ Ìgbòho Òòṣà kó lọ join Àmọ̀tẹ́kùn, ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn lè wọlé ká lè show fídíò yẹn lẹ́ẹ̀kan náà. Mi fẹ́ máa pẹ́ lórí show. Yorùbáwùyí ẹ ṣe live show tí wọ́n fẹ́ ṣe live show, mo fẹ́ kí n ṣe live show pàápàá kí n dẹ̀ kó lórí ètò pàápàá. Mo fẹ́ máa pẹ́ lórí show, máa jòkó lọ títí bí Ọlọ́run. I don't want to do that again. We need God intervention. Ẹnìkan ní we need God intervention. Ṣé ká sọ bẹ́ẹ̀? Because Bàbá Adébóyè náà ti sọ̀rọ̀ pé kí Tinubu fìjọba sílẹ̀ ní 90 days. Is it that? Kí Tinubu kó gbé àwọn ọmọ yẹn padà wá, ó kó fìjọba sílẹ̀ ní 90 days. Oríṣiríṣi la wà báyìí. Sorry. Ó dà pé Nikki wọlé nísìn. Nikki, please if you are around, ẹ bá mi change kíní yẹn. Bàbá Adébóyè ní kí mo ní Sunday Igboho. Gbogbo ẹni tí a bá ń sọ̀rọ̀ Sunday Igboho, ó dàbí ẹni pé Yorùbáwùyí tí ẹ máa ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ Sunday Igboho àtàmọ̀tẹ́kùn. Tí wọ́n ní kí Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn, mo sọ fún yín wípé there must be something. Kókó wà nídìí Àmọ̀tẹ́kùn yẹn. Wọ́n ti mú agbésùnmọ̀mí lẹ́ni nílẹ̀ Yorùbá. And the shocking part of it ni pé ó wọ aṣọ sójà. Ó wọ aṣọ Àmọ̀tẹ́kùn sísàlẹ̀. Sunday Igboho kó lọ darapọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn ni. Mo ní Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Sunday Igboho lọ darapọ̀ mọ́. There is something behind it. Àmọ̀tẹ́kùn tí wọ́n ní kí Àdìsá lọ darapọ̀ mọ́, there is something behind. Tẹ́ bá ti ń wọlé, ẹ máa bá wa like ètò yìí. Ẹ jọ̀ọ́. Mo kàn fi style dúró fáwọn èèyàn díẹ̀ ni. Mo fi style dúró lẹ́yìn tí má ti dúró díẹ̀ báyìí mo bẹ̀rẹ̀ rẹ̀ pé èmi ráì ká máa rojọ́ pé lórí kíní lọ títí. Mo bẹ̀rẹ̀ show yẹn tó bá ti wọlé kó máa bá wa lọ́nà. TikTok mi mo ti ṣe kíní yẹn mọ́. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Àtìgbélẹ̀ Yorùbá rélé. Ní ọjọ́ kan, wọ́n àtàkì Ògbómọ̀ṣọ́ immigration office. Àwọn irinṣẹ́, tí bá sọ pé irinṣẹ́ kì í ṣe pé hammer àti tools àwọn mẹkáníìkì ni mò ń sọ o. Àwọn kàlá gidi tí wọ́n ní kí máa fi ṣọ́ ilẹ̀ Yorùbá. Àwọn agbésùnmọ̀mí ti wọ Ògbómọ̀ṣọ́ immigration office, wọ́n ti lọ kó everything lọ. Lọ́sàn-án gangan lẹ́ni 3rd of June 2026. Wọ́n tún yà wọ Ìbàdàn.
wọ́n gbé àbúrò pẹ̀ntẹ́lẹ̀ Mercy àti Paul Peter àwọn ìbejì ọmọ ọdún 12 wọ́n ti gbá wọn yẹn lọ sínú igbó o. Àwọn tí wọ́n kó lọ́yọ̀ọ́ àti rí wọn gbà padà ọ̀sẹ̀ 3 ti ń pé lọ o. Wọ́n tún wá káwọn míì àwọn ọmọ skul míì mo rí Yínká Aláṣeyọrí ó ní ká máa gbàdúrà ní o, ó láì gbàdúrà tó ló fa insecurity nílẹ̀ Yorùbá. Yínká Aláṣeyọrí bẹ́ẹ̀ tinú mi rí pé bàbá Adébóyè tí wọ́n jẹ́ àwọn bàbá fún wọn nínú ẹ̀sìn Christianity, àwọn náà wọ́n ti ní ká gbàwé 100 days ìṣínú 100 days orí òkè 200 days wọ́n ti pé kò work. Now wọ́n ní kí Tinubu gba ọmọ yẹn padà láàrin 90 days àbí kí Tinubu fi ọ́fíìsì sílẹ̀. But my question is, kí ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sì ń dúró dè tí wọn ò ṣe wò wípé ó yẹ ká ti dá dúró? No, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kí ni nǹkan tí wọ́n sì ń dúró dè tí wọn ò tí ì pé yẹ ká pín? No, bàbá wa Ọọ̀ni Aláàfin Ọ̀yọ́ Olúgbọ́n ọmọ Bàyámù kábíyèsí o, bàbá wa Olúbàdàn, bàbá wa ọba Ghandi Tìmí Ẹdẹ, gbogbo èèyàn ládéládé lóyè wọ́n ti ń wọ ọ́fíìsì àwọn immigration tí wọ́n ti ń kó ìbọn lọ́sàn gangan, wọ́n ti ń wọ àárín ìlú, àwọn ọmọ tó kó lọ sínú igbó àti àwọn ìgbàdá wọ́n tún ti kó àwọn míì, wọ́n tún ti kó àwọn ọmọ míì lénìí nìbàdàn pẹ̀lú ìyá wọn. Wọ́n tẹ̀ tí ń dúró dè ní kòkòkò tí ìyẹ́ mi. That is the only kíní tí mò ń rò látàárọ̀ pé kí ni àwọn àgbààgbà wa sì ń dúró dè nílẹ̀ Yorùbá. Abẹ́ẹ̀ rí ni bá mi share fídíò yìí. Ètò bá fẹ́ gé fídíò mi ẹ gé kẹ́ ẹ lò ó. Torí mi ṣe kí n gbowó lórí fídíò mi pé mo ń gba percentage pé ẹ tó bá ti lo fídíò mi ẹ mú iye báyìí wá. Ẹ lò lọ́fẹ̀ẹ́, ẹ gbé sórí YouTube yẹ ẹ gbé sẹ́ni wí ẹ lọ́fẹ̀ẹ́. Káwọn bàbá yìí lè rí. Yorùbá ń ṣojo fáwọn ọmọ Usman Fodio. Yorùbá ti di ojo ní ọwọ́ àwọn ọmọ Usman Fodio. Káà ó ṣe la máa ń wí tí ará alẹ́ ẹni bá jalè, tára alẹ́ ẹni bá jalè ó ṣe là á wí. Ẹnìkan ní we don't have àgbààgbà in Yorùbá land. Ẹnìkan ní àní àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá. Èmi gan wò pé fatherless ni wá nílẹ̀ Yorùbá. Bàbá Adébóyè tó yẹ kẹ́ bọ́ta kẹ́ ẹ máa sọ pé ká dá dúró kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Bàbá Kúmúyì tó yẹ kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Bàbá wa àwọn wo ló tún kù wọ́n jẹ́ pásítọ̀ tó yẹ kẹ́ máa bẹ̀rẹ̀ fún Yorùbá nation. Àmọ́ àfáà àtàfẹ́ pè because 90% àwọn yẹn Fúlàní ni wọ́n. Ẹ wá ní kí Tinubu fi ọ́fíìsì sílẹ̀. Ẹdún náà ṣe ẹ̀ ń fi wá rúbọ ni ní àgbàlẹ̀ Yorùbá. Mo kàn ń béèrè ni o. Ẹ̀jẹ̀ tó ń dà sílẹ̀ yóò rẹ̀ pé ó tẹ yín lọ́rùn àbí. Tó máa pa tálíkà tán, máa pa olówó. Mo sọ fún yín pé ìyà tó jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù, ó ń gbé wéètì ni. Ẹ jẹ́ ká play fídíò, ìjẹ̀bẹ̀ máa rojọ́ ju ọ̀rọ̀ yẹn tí ń ká mi lára, mo lè sọ̀rọ̀ yìí fún 1 hour. Ẹ yẹ ká play fídíò yìí. Àwọn tó ń tí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn. Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See him. Fake soldier uniform. Bandits. Fúlàní bandits lẹ́ ń wò yẹn o. Pẹ̀lú yúnífọ́ọ̀mù sójà. Tí rí nǹkan kan. Fúlàní agbésùmọ̀mí lẹ́ ń wò yẹn ní Òṣogbo. Nǹkan ti ṣe wá. Èyàn àgbàlẹ̀ Yorùbá. Nǹkan ti ṣe wá. Ní Òṣogbo. Òun lẹ́ ń wò yìí. Mo mọ̀ ṣe ní kọ́lọ̀ ni because ẹpọ́n wà ń bẹ̀. Ẹ mọ̀ kan tó ń jẹ́ ẹpọ́n. Tẹ́tí bá mo tó ń jẹ́ ẹpọ́n ẹ bá wa kọ sí comment section. Wọ́n ti fọ́ lórí ẹ̀. Ẹpọ́n wà ń bẹ̀ ló jẹ́ kí n ṣe ní kọlọkọlọ báyìí. So bí tẹ́ bá ti dúdú jù ẹpọ́n ló wà ń bẹ̀.
Bandits in Osogbo with fake soldier uniform. Fake soldier uniform. See, fake soldier uniform. Bandits in Osogbo. Bandits in Osogbo with fake soldier uniform. Aboki Fulani. Oh. See, Aboki Fulani. See, Aboki Fulani in Osogbo with fake soldier uniform. God, please help us, God, help us, These people will not in Osogbo. He's a bandit, a fake soldier. God, help us, God, help us, Look at him, They are taking him to the station. Kilo Dimora. Bandits in Osogbo with fake soldier uniform. Tí rí nǹkan kan o. Tí rí anything o. Wọ́n ti ń wọ uniform sójà àbókí Fúlàní wọ inú ilẹ̀ Yorùbá. I don't know. Soro. Asami ló wà lọ́rùn ẹ̀. Ó ní mọ́tò mọ̀kánìkì fún mi. Ẹjẹ́ àwo tó wà lára rẹ̀. Ó tún lágídí. Ẹ̀yà kọ̀pọ̀. Ẹ mẹ́jọ lọ o. Ẹ̀yà kọ̀pọ̀. Ẹ má ìgbé lọ gan. Ẹ wo. Ẹ má. Kò yẹ kó tì lọ. Ọlọ́pàá dà. Máa bọ́ sọ́kọ̀ kan. Ẹjọ́ bọ̀ oníkọ̀ọ̀kan máa bọ́ oníkọ̀ọ̀kan. Kí ló dì mọ́nù? Ẹjọ́ máa bọ́ tọ́wọ́ kọ̀ọ̀kan kọ́ máa bọ́ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ́ oníkọ̀ọ̀kan kọ́ máa bọ́ kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ́ oníkọ̀ọ̀kan máa bọ́ oníkọ̀ọ̀kan. Àdúrà ẹjọ́ máa bọ́ sọ́kọ̀ọ̀kan máa bọ́ oníkọ̀ọ̀kan. Alára wọn ni ẹ bá kọ́dúró máa bọ́ ẹjọ́ máa bọ́ sọ́kọ̀ọ̀kan. Ẹjọ́ máa bọ́ ó yẹ ẹjọ́ máa bọ́. Olóńdè ẹjọ́ bọ̀ kó máa bọ̀. Níbo. Ilé òní lọ, ẹ má jẹ́ lọ. Ẹ wo aṣọ àmọ̀tẹ́kùn tó wà lára ẹ̀. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́ ń wò lọ́rùn ẹ̀ yìí. Sunday Igboho kó lọ join àmọ̀tẹ́kùn ni. Sunday Igboho kò lè dá ìwé ẹ̀kọ́ kalẹ̀. Ó gbọ́dọ̀ join àmọ̀tẹ́kùn ni. Aṣọ àmọ̀tẹ́kùn ni Fúlàní wọ̀ Òṣogbo. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́ ń rí ní ọrùn Fúlàní yìí. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gé ẹgẹ kẹ́ ẹ lò ó. Mi ò ń gba pàṣẹ lórí show. Ọ̀fẹ́ ni show mi ìdẹ̀ ń fún yàn copyright. Ọ̀fẹ́ ni mi ò kí fún yàn copyright. Aṣọ àmọ̀tẹ́kùn lẹ́ ń wò lọ́rùn bandit l'Óṣogbo yìí. Sunday Igboho mo ń sọ fún yín jọ̀wọ́. Mo láwọn Fúlàní ti pílánì kankan sínú àmọ̀tẹ́kùn. Mo láwọn Fúlàní ti gbé kankan sínú àmọ̀tẹ́kùn. Mo ń pariwo fún yín. Bandit tí wọ́n mú l'Óṣogbo ní pẹ̀lú aṣọ àmọ̀tẹ́kùn lọ́rùn. Orúkọ Yorùbá ló wà ní yúnífọ́ọ̀mù àmọ̀tẹ́kùn tó wọ̀ sọ́rùn. Yorùbá wo ló ní? Yorùbá tó níbo ni Yorùbá yẹn wà? Ṣé àwọn àmọ̀tẹ́kùn àwọn ọ̀gá àmọ̀tẹ́kùn ni wọ́n rìkúùtù òun síbẹ̀? Yorùbáwùyí lórúkọ mi. Bandit ní Òṣogbo, mo sọ bẹ́ẹ̀, God bless you màámi. Mo ní ẹ má jẹ́ kí Sunday Igboho darapọ̀ mọ́ àmọ̀tẹ́kùn. Gbogbo àwọn àfáà tó ń bọ́ ta ariwo tó ń pa ni pé Sunday Igboho kó lọ jẹ́ àmọ̀tẹ́kùn. Kí ló gbé sínú àmọ̀tẹ́kùn? Kí ló fi sínú àmọ̀tẹ́kùn? Mo ń pariwo tí bá ti di pé ó gbọ́dọ̀ ṣe báyìí. Tí èèyàn kíní ìkejì tí wọ́n ti sọ ní compulsory pé lọ́dán ẹnìyẹn gbọ́dọ̀ ṣe gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ ta. Sunday Igboho kó lọ jẹ́ àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ.
àwọn OPC tí wọ́n bọ́ta Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni wọ́n ń sọ Fúlàní ni ìlàtọ Àmọ̀tẹ́kùn lọ́rùn ó ti padà get started ó ti padà get started wọ́n ní mo hate Àmọ̀tẹ́kùn ni kí ni mo fẹ́ hate Àmọ̀tẹ́kùn fún kí ni mo fẹ́ hate Àmọ̀tẹ́kùn fún ṣebí nǹkan olú bàbá mi ni andeti ló ṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn lọ́rùn àti dáre àti rógò. kò lọ́ọ̀bì alára wọn ni kó dúró máa bọ ẹjọ́ máa bọ́ sọ́yẹ́ kọ̀ọ̀kan ẹjọ́ máa bọ́ ó yẹ ẹjọ́ máa bọ́ máa bọ́ ọlọ́ndé ẹjọ́ bọ̀ kó máa bọ́ níbo eléyìí ò ní lọ ẹ má jẹ́ lọ ẹ wo àṣà Àmọ̀tẹ́kùn tó wà lára ẹ̀ kò lọ́ọ̀bì àrùn Àmọ̀tẹ́kùn tó rẹ̀ ẹ wo Àmọ̀tẹ́kùn tó wà lọ́rùn ẹ̀ eléyìí wọ́ bandit ara wọn rẹ̀ ọ́ kó máa bọ́ kọ̀ọ̀kan bí aṣọ mẹ́fà rárá rẹ̀ ṣe ti rí báyìí ṣòkòtò àmì lára rẹ̀ ẹ wo kọ́ máa bọ̀ ẹ má fọwọ́ kàn ó ṣe ti rárá wọn báyìí ẹ rí o ẹlẹ́gàn yọ lọ ẹ̀yẹ kẹjọ lọ kọ̀yẹ́kẹjọ lọ kọ̀yẹ́kẹjọ lọ ẹ̀yẹjọ lọ àlọ́ kọ́mọ̀tì lọ ẹ̀kọ́ fún. Okay, àwọn tó wà lórí TikTok ní we are nothing, please come on YouTube. Ẹ náà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ máa bọ̀ mẹ́rin tó wà lórí TikTok ìlú òyìnbó lẹ́wà you can afford to watch me on YouTube. Ẹ lọ subscribe to YouTube Yorùbáwùyí Yorùbáwùyí ó kọjá tí ń wò mí náà ni mò ń jẹ́ lórí YouTube. Kódà kí ẹ̀yẹ máa play kínní. Bandit ní Òṣogbo òní bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn bandit ní Òṣogbo pẹ̀lú aṣọ Àmọ̀tẹ́kùn ẹni wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí kódà kí máa gbọ́n báyìí torí pé ẹ fẹ́ wo show nọ́mbà tó bá wọlé pè mí ẹ máa rí nọ́mbà àwọn òní bandit ní Òṣogbo. má kọ fún ẹ má má bọ ẹ kọ fún eléyìí yóò lọ. These are operatives along Abuja-Kaduna Expressway. Arrested a suspect with this kind of ammunition. You wonder if this ammunition reached its destination, what kind of chaos it will cause to this our nation. Bandit ẹ wo tí wọ́n rí nínú gàrí ọmọ ìyá mi ṣẹ́rí tí wọ́n rí nínú gàrí ẹ wo adúrú ọta àbọn tí wọ́n kó sínú gàrí tọ́ ẹ jẹ́ ká lọ sí tí wọ́n ṣe ní Ìbàdàn lẹ́nìí tàbá wá kú òǹbẹ̀ ká máa lọ sí Ògbómọ̀ṣọ́ Ògbómọdúgun tí wọ́n ti lọ àtáàkì immigration office tí wọ́n ti lọ kó gbogbo ohun iṣẹ́ àti rògbò ńlẹ̀ Yorùbá o táwọn àgbàgbà wa sì ń dúró dè mí mọ́ I don't know mo táwọn àgbàgbà wa tán sì ń rò bí ó dẹ̀ ní ìwọ̀kọ̀ tó ń gbé pamọ́ sí kọ́nà tó ń wò pé tógun yẹn tó máa bò wá lẹ́ẹ̀kan náà tó máa bò wá bí wọ́n ní ìkọ̀kọ̀ tó wọ́n bí pé ó máa fi safe gbogbo wa I don't know. Okay. The ammunitions is a route. From Abuja. Yes, this kind of ammunitions are intercept. Ẹ wo ẹ kì í ṣe kẹlẹ bá tẹ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube jàre ní ìdè máa ṣí kíní káàkiri fẹ́ bá yín sún mẹ́yìn.
ṣe rí mọ́tò tẹ́ ń wò yìí wọ́n ń ṣe operation lọ́wọ́ ni o, that is Ìbàdàn lẹ́ ń wò yìí, Ìbàdàn òun lẹ́ ń wò yìí, wọ́n ń ṣe operation lọ́wọ́. Àbúrò Pẹ̀nkẹlẹ Mẹ́sì ni wọ́n ń jí gbé lọ́wọ́ yẹn, Minister of Power last born Mamen àtàwọn ọ̀bẹ́jì ẹ̀ ni wọ́n ń jí gbé lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò yẹn o. Minister of Power àti ẹ̀wò òun ló ní mọ́tò rẹ́ẹ̀dì yìí, àwọn tó wá jí wọn gbé ní ọ̀sán gangan táwọn ọmọ ń lọ skul àti ọmọ àti ìyá ń sin àwọn ọ̀bẹ́jì, àwọn ọmọ ọdún 2 làwọn ti kó wọn wọgbó o. Adáhùn ilẹ̀ Yorùbá, adáhùn o Ọlọ́run, adáhùn ilẹ̀ Yorùbá Ọlọ́run àkàntì ìmọ̀ ni. Those are kidnappers. They just kidnap some people from this car. They are moving towards Ring Road side. I don't know if I really ha. I don't know how to read now. Me God. Ọmọ máa ń wo fingerprint. Fingerprint o. Wọ́n ní wọ́n máa lo fingerprint. Ẹnìkan ní kò ní dá fún fingerprint. Fingerprint nílùú wo? Ní Nàìjíríà. Okay. Somebody said, how possible is that in that area? Ta ló máa yọjú sí wọn? Ẹgbẹ́ tó ń kámẹ́rà gan, ó kámẹ́rà wọn díẹ̀ ó sá wọlé ni. You say how possible is that in that area? Àwọn tó yẹ pé àwọn náà ní Nàìjíríà. Ẹ ká wò tán o. Yes, and then the car they used to kidnap the woman was ash color Camry, ash color. So and they say the car no number, and the car was headed to. Is it inside here? No, it went to the express. If they can see video them now, they can see catch them. and it's even tinted, nobody will even know. Okay, don't escape them. They can meet police and go there. Don't escape them. Ẹ jọ̀ọ́, ẹ ń tẹ̀wá lórí TikTok ẹ jọ̀ọ́. Òfin wa lórí TikTok Yorùbáwùyí ni pé ẹni tó bá wọlé tí ò bá mute, a máa ń drop wọn ni. So I am saying this, if you are on TikTok, please mute. Mo hate TikTok bí mi ò kàn like me TikTok mi kàn gbá ti TikTok mi gbá ti TikTok, they will distract you. If you come on my YouTube, on my TikTok, that's only your next person. Come on my TikTok and you don't mute, I'm going to drop you. Oh, I go go TikTok tèmi kàn yẹn. So TikTok ẹ jọ̀ọ́ wà bẹ́ẹ̀ ni. Like you gan power tap ẹ ṣe kan. Abeg, Mona just leave me for that TikTok, abeg. Coming to on TikTok ẹ kọ̀ọ̀kan mo kàn rọ́jú wá gan ni. Point wà lójú ọ̀nà jẹ́ gbogbo wà ní Òbòdì wọ́n sì lè rí wọn mú ọmọ sáré rédíò àwọn tó wà ní sáìdì bẹ̀rẹ̀. And again, this pillowcase picture woman in Nigeria. Ó lè jọ wọn pillowcase, ó lè jẹ́ kí woman náà. Àwọn ọmọ ọkàn tó ní fingerprint. Ẹ má bọ ọkọ̀ mọ́tò fingerprint sẹ́yìn eléyìí ò mọ́ lọ.
àṣẹ Èdùmàrè àjọ ń ṣiṣẹ́ ní àṣẹ Èdùmàrè. Ìlọ́rọ̀ láti sọ tó pọ̀ ju wípé ó pẹ́ ta fi ń sọ̀rọ̀ yìí wọ́n ti wà ní kò sí nǹkan tẹ̀lé ṣe ná àfi kí wọ́n bá rètí kán rètí múra ń sìn. Ó kàn rí wípé ká ní pé àwọn irú ẹni tó mú yẹn ń sìn náà kọ́kàn ní oògùn kọ́kàn fi nà án. Ìkan tó bá mú lọ bẹ́ẹ̀ yẹn wọ́n tún máa fẹ́ release wọn náà ni. Tó bá mú làbí wọ́n ti mú lọ. Tó bá rí oògùn kan àwọn tó àti nǹkan lágbára tó ní kí wọ́n bá ti lè mú wọn bẹ́ẹ̀ kọ́kàn fọ́ọ̀gbẹ́ kọ́ máa fi nà wọ́n kọ́kàn fi gbá wọn kọ́ lọ kú sí station tó ẹ̀ṣẹ̀ kọ́ lọ kú dànù. Àwọn tó bá múnú gbógan ó yẹ kó máa nà wọ́n lóògùn ní kó máa fògùn nà wọ́n. Tó bá nà wọ́n lóògùn bẹ́ẹ̀ kọ́ tẹ̀ wá fi wọ́n lẹ̀ kọ́ máa pè ó within 7 days wọ́n máa kú dànù. Tó bá ṣe wọ́n bẹ́ẹ̀ mo ṣe débi chelsea mo ti fi owó láti ẹ perplex àbí ẹ ti perplex mo ní ó ti sú yín àbí ẹ pẹ̀lẹ́. Wàláì ó ti bá mo so ti di. definitely àwọn tá à ń ṣiṣẹ́ yìí iṣẹ́ ńláńlá là ń ṣe. Ṣé ẹni mo ṣe wá sí ilé mọ́júlé ní ilẹ̀ ọkùnrin in fact ìyàwó mi gan-an wọ́n ti gba ìgbẹ́ tán. Tọ́jú tó ń sọ wípé nígbà tó ń padà wọn gbé láti ní mo sọ lọ́fún yín láti ẹ̀mú ní pé Ṣèyí Mákindé wọ́n mọ̀ ní tó mo dẹ̀ mú torí àwọn ìrọ́ tó ń pè again wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ kidnapper yẹn ọ̀rọ̀ Ìbàdàn wọ́n mọ̀ nípa ẹ̀. Àkọ́jú tó ń sìn báyìí because àwọn ọmọ yẹn apọ̀ pé má tẹ̀tù kó wọn ìjẹun because nǹkan tí mo tún gbọ́ wọ́n láwọn tírélà kan sí ọmọ káwọn tí Yorùbá tó ní tírélà àwọn Fúlàní ló ní tírélà àwọn mọ́tò Dangote wọ́n fi ń gbogbo àwọn ọmọ wọ́n ló tún máa ti kó àwọn ẹ̀kọ́ ní South West guy wọ́n lè máa ń pín àwọn tí wọ́n tó máa ń lò tó máa ń kọ́ àwọn èèyàn ní àwọn tó jẹ́ bí tí ló ń sọ àṣírí wọn. Ṣé mo pé ìyàwó Emir Ìlọrin ìyàwó Emir Kwara tí wọ́n gbé ní àná náà sọ pé àwọn ìyàwó ẹ̀ máa fi wọ́n lọ́kọ because Emir ò tí ì rí 150 million kó kalẹ̀ náà máa fa àwọn ìyàwó ẹ̀ lọ́kọ. They will marry them out. Ọlọ́run kò tẹ̀sí nǹkan tá à ń dúró fún gbogbo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n lọ́wọ́ sí kínní. Wọ́n ní. Because ó ti wà ó fi ọ̀sìn. Àwọn tá a jẹ́ ń sọ yìí náà ní àwọn tó jẹ́ àwọn tá à ń sọ̀rọ̀ pa wọn tó bá lọ wo generation wọn kì í ṣe Yorùbá ìdíjì. Bẹ́ẹ̀ni. Wọn kì í ṣe Yorùbá because ó máa rí ẹ̀kẹ́ tó lè rí ọmọ Yorùbá tó yẹ pé wọn kì í ṣe Yorùbá bọ̀dá wọn fẹ́ pé wọ́n ti pẹ́ náà lé ẹ̀ náà yìí jẹ́ pé apá kan wọn bí apá kan Haúsá ni àbí Fúlàní apá kan tó yẹ kọ́ mọ̀ pé àwọn ló generate because wọ́n ti wà ní àárín wa wọ́n ti wà ń bẹ̀ àwọn gan náà dẹ̀ tún lóṣù tó bá gbọ́ àwọn afá tó ń bọ́ síta yẹn ẹ lọ wo sóra wọn ẹ rí i pé ìlàjì wọn Fúlàní ní ìlàjì wọn ẹ lọ wo ẹ tó bá lọ gbìyànjú pé behaviours wọn everything di àbọ̀ Fúlàní. Ọ̀dà ẹ ṣe ń gbọ́ bàbá wa tún gbé kọ̀lẹ̀ lọ. Àdúpẹ́ máa. Now, gunmen reportedly attack immigration office in Ogbomoso, cut away firearms. Orí Vanguard lẹ tí ń wo yẹn wà lórí Punch wà lórí every newspaper. Wọ́n ti wọ Ogbomoso immigration office. Gbogbo àwọn ìbọn, gbogbo àwọn ta gbogbo everything tí wọ́n fún àwọn immigration pé kó máa fi tọ́jú wa ńlẹ̀ Yorùbá kó máa fi ṣọ́ wa, wọ́n ti kó gbogbo ẹ̀ lọ. Tí ò bá sí ti ọwọ́ onílé nínú, àlejò ò lè wọlé kó máa náwó sí sàréè àfọ́jú. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní díẹ̀ ní South West ọkàn yín ò ní balẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá pé ilẹ̀ Yorùbá ò ní fọkànbalẹ̀ ọkàn yín ò máa ní balẹ̀ ẹ̀ máa ní sinmi. Ẹ̀ máa ní sinmi because ìlà ìlò yìí mà ti ń pọ̀. Ilẹ̀ Yorùbá mà ti ń di nọ́ọ̀tì lọ díẹ̀díẹ̀. Tí wọ́n ti ń wọ immigration office before you know it wọ́n á lọ wọ́dọ̀ don barracks
wọ́n á pa àwọn ọmọ sójà wa, àwọn á pa àwọn ọmọ wa bí wọ́n ṣe ń pa wọ́n lé Haúsá. Ilẹ̀ bàbá ti ń dín nǹkan míì lọ, ọkàn yóò mà ní balẹ̀. Ẹni tí bá lọ́wọ́ sí tilẹ̀ Yorùbá ẹ mà ní lálàáfíà, ẹ mà ní sinmi. Àgbákò a máa bá yín. Ìyà yín náà ilẹ̀ Yorùbá o. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bíbí yìí o. Ó ní wọ́n kó àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ slash Ọ̀yọ́. Àti àwọn yẹn gbà padà, wọ́n tún wọ̀ Ìbàdàn lẹ́nu, wọ́n tún kó àwọn ọmọ mi tán lọ sí skul. Àwọn ọmọ ọdún 12 ìbejì Peter àti Paul, wọ́n tún gbé ìyá wọn náà lọ́sàn-án gangan. Wọ́n tún wá yọ wọ Ògbómọ̀ṣọ́ náà, wọ́n tún kó àwọn ẹ mà ní gbádùn, ẹ mà ní àlàáfíà. Fúlàní bandit ní Ògbómọ̀ṣọ́, owó oṣù Àmọ̀tẹ́kùn. Sunday Igboho kó lọ join Àmọ̀tẹ́kùn ni kó join. Mo ń sọ fún yín gbà, mo ní there must be something. Gbogbo àwọn OPC tí wọ́n bọ́ta against ìró ẹkùn, Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join. Gbogbo àwọn àfáà tí wọ́n bọ́ta against ìró ẹkùn, Àmọ̀tẹ́kùn ní kí Sunday Igboho lọ join. Fúlàní tó ń mú nísìn, ó wọṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn. Ẹ ní gbádùn Ọlọ́run, ẹ ní àlàáfíà, ọkàn yóò ní balẹ̀. A ṣe Elédùmarè, ọkàn yín báyìí àlàáfíà sì lè kàn báyìí, ẹ ní ọkàn yóò dẹ̀ ní balẹ̀. Ẹ ká tún gbé kọlù ẹlòmíì. TikTok ẹ jọ ẹ power tap kí lè bá gbé yín wọlé. Tí bá wá gbé yín wọlé, tó bá ti ń wọlé bá wa mute. Tó bá ti kàn yín a máa pè yín, ẹ jọ mi ò ṣakọ. Tí màá ṣe show tẹ́bà sí mi bí mo kò lè ṣe show dànù. Ẹ káàárọ̀, ẹ bá mi gbé òsókè mà. Yorùbá wuyì ẹ kú iṣẹ́ takuntakun, mo kí ṣe rí ó ti pẹ́ tẹ́ ti ń pariwo ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọn mọ nǹkan tó ń bọ̀, ní tó ń bọ̀ lágbára gan o. Serious gbogbo tí à ń ṣe tá mú nǹkan tí à ń tó ẹ̀ fídíò tó ní ọwọ́ sọ pé ọyẹ káwọn kọ̀ ná paná ó ti dòkun lẹ́ẹ̀lẹ́ẹ̀ná. Ẹ ní ṣe àgbákò, God bless you sir. Wọ́n máa ń ṣe nǹkan bọ́yọ̀bọ̀yọ̀ ní tó ń bọ̀ tá pípọ̀ ìbá ya wọ̀lú pẹ̀lú ìbọn tó ń bẹ lọ́wọ́ wọn. Nǹkan ṣe wá, ó ń dùn mí, mo gbé níbi àrímọmọ tí mò ń sọ mọ́ pípọ̀ ìṣe máa ń jà. Àánú Yorùbá ṣe mí o, ẹ̀rù ń bà mí. Ẹ̀rù bà yín, àyà mi ń já. ẹ̀rù bà yín tó Ọlọ́run á wà pẹ̀lú ẹja máa bẹ́ tò lọ. Bàbọ̀ ẹ ṣeun gan, ẹ ṣeun gan bá mi. Ẹ̀rù bà yín tó mi. Ààrẹ bá wa gbóhùn sókè. Ààrẹ bá wa gbóhùn sókè lórí TikTok. Ìyá Yorùbá. Wá mi ẹ̀ ní ṣe àgbákò, àyà mi ti ń já báyìí. Èyí ni máa bá yín jà tẹ́ bá ṣe mímì kankan. Ó ti sí mi. Tẹ́ bá ṣe mímì kankan lénìí, èyí ni máa bá yín Ó jà dáa, láyé. mo ti strong. Tí n bá rí ẹni mímì kankan lójú yín, àwọn fún wọn tó tálọ́kọrin yẹn. Àwọn náà ò gbà o. Ọ̀rọ̀ náà tó bàjẹ́ o. Àwọn náà ò gbà o. Bàbá mi ló kọ́ ń Kwara. Ewu náà bàbá pọ̀, bàbá mi pọ̀, bàbá tí. Bàbá mi kébé Kwara, Àyìnlá Kọ́líìtì. Nígbà tí àwọn Buhari àti ìdí àgbọ̀tán gba ìjọba, tí wọ́n gbà lọ́wọ́ àwọn Buhari ńgbà àwọn kí orúkọ Ṣàgárí ńgbà yẹn. Ó ní awí fún wọn tó o. Àwọn náà ò gbà o. Kọ̀rọ̀ náà tó bàjẹ́ o. Àwọn náà ò gbà o. Ó wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ẹ ti rójú ayé. Afẹ́fẹ́ ti fẹ́ àti rífò adìyẹ. Ọlọ́run ṣé bàbá mi ò tí ì kú. Kébé Kwara long live bàbá mi. Ní mo sọ pé mi gbọ́dọ̀ rí mímí yín ni pé àwọn tí èmi ni mo sọ pé kò ní da fún adìyẹ nípìnlẹ̀ kan díẹ̀ kí ló ń gbogbo ẹ̀ fingerprint. Èmi ni mo sọ pé kò ní da fún fingerprint. Níbo ni fingerprint wà nígbà tí wọ́n àtàkì Kwara fún ìjẹ́ 3 months ago? Níbo ni fingerprint wà nígbà tí wọ́n ti àtàkì Ògùn? Níbo ni fingerprint wà nígbà tí wọ́n àtàkì àwọn ọmọ tán kó lọ àti tíjà àtọmọ oṣù mẹ́ta àtọmọ oṣù méjì àtọmọ gbogbo wọn tán ti kó lọ? Wọ́n ti rọ àwọn ọmọ làwọn olórí burúkú. Nígbà tí kíni tí ẹ̀kún bá wọ̀ tó bá gbé ọmọ aráàlú wá ní ewu lọ, ó wá gbọ́ ọmọ nísìnyí ẹ wá sọ pé káwọn èèyàn bọ́ta kí lẹ́nu bá mi sọ yìí. Ẹni tẹ ní wọ́n kọ́ mọ̀lẹ́bí ẹ̀ nígbà tó jẹ Minister of Power and Steel kí ló ṣe? Gàngàn. Kí ni àṣeyọrí ẹni tó fẹ́ padà kó l'Àbújá tó fẹ́ wá jẹ gọ́fúnà ní Ọ̀yọ́? Ó fẹ́ wá jẹ gọ́fúnà sí l'Ọ̀yọ́ state.
ìyẹn èmi ò lè torí káwọn yẹn bá lè sọ̀rọ̀ ṣé wàá rí fẹ́ bá sọ pé ó ní ọwọ́ ara lé ní Yorùbá wù yorí yóò lè dàrú wọ́n ti ní wípé àwọn tó ń gbé kún wá ẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn. ó yẹ kó ti máa lẹ̀ wọ́n lóko at this time àwọn tó ń gbé gún mi wá. tí ilé wọn sì lọ́wọ́lọ́wọ́ tàbí sọ yìí ẹ wá sọ pé fingerprint kò ní dá fún fingerprint gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn lórí yóò gbé. yes wọ́n ṣe Yorùbá wù yìí mo dúró náà ẹni káwọn èèyàn máa sọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n mi gbọ́dọ̀ rí mi kankan lójú yín rí mi kankan Ọlọ́run ṣe tí èso iṣẹ́ yìí tó bá wa gbogbo wa láyé sínú ẹ̀kẹ́ láyọ̀ lẹ́nu nígbà tó ń kó àwọn aráàlú lọ níbo náà wà ìwọ̀n ọ̀sẹ̀ tó kọjá kò sí ọ̀sẹ̀ méjì síbí níbo nípa ọmọ pẹ́ẹ́tẹ́lẹ́ mẹ́sì wà ọmọ kan alẹ́ ẹ̀yà ẹ̀wà pariwo ariwo wèrè wọlé ń pa. ó fi ń pa àwọn alágbára báyìí lẹ́yìn sọ yẹn o. Ọ̀tẹ́lẹ̀tì ló gbọ́mọ̀ sọ ẹ wá níwọ̀n àbákò gbọ́mọ̀ sọ ṣùgbọ́n ní sọ pé tábí bọ̀mù náà wà kí ni tọ́lẹ̀tì ṣe ń gbòòrò kí ló ní omi ṣe ń gbòòrò kí ni márùn-ún adélẹ́kẹ̀ àbí nǹkan ọmọ ìyọ́ tó ló fẹ́ jẹ gọ́fẹ̀rẹ̀ kí lẹ́ ṣe ń gbòòrò àwọn tó fogun jà wá nìyẹn náà kí lẹ́ ń bá mi sọ yìí sẹ́yìn gbàgbé ọ̀rọ̀ ni. mi gbàgbé. mi kankan lójú yín o kẹ́kẹ́ dunu kan lélẹ́yìn honestly irọ́ wọ́n sọ pé àwọn aláfẹ́ fogun jà wọ́n abọ́gun ti ń ja Yorùbá bàbá wa yẹ kú làákàyè bàbá wa Alimuyi ṣe bá wa gbóhùn sókè Alimuyi ṣe gbóhùn sókè o Alimuyi ẹ gbóhùn sókè ẹ kú dédé àsìkò yìí sà yes sir yes sir. Dédé àsìkò ẹ̀ kó ètò. Yes sir. Ọlọ́run àtúbọ̀ máa bá wa fún yín ṣe. Ọlọ́run máa bá wa ṣe ìjọba ẹ̀ ṣe gan-an. À ń rí gbogbo akitiyan yín lórí wa. Ọlọ́run àtúbọ̀ máa dúró tì yín. Àṣẹ. Ọlọ́run kó ṣe dáadáa fún wa kó ṣàánú fún wa. Ṣé rí bàbá wa Tinubu? Àmọ̀ràn tèmi kàn rí ní n tó wà nílẹ̀ tèmi fẹ́ fún wọn. Kí bàbá tètè mọ nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kán tètè pín wa tó bá jẹ́ pé wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ náà ni kó tètè ṣẹlẹ̀ kí kálukú tètè máa lọ gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n lọ 2027 yìí kò lè wọ́ọ̀kì 2027 tí wọ́n lọ lé kò lè wọ́ọ̀kì ní gbogbo Kwara State side ọ̀dọ̀ wa ní ọ̀nà Òràgọ́lọ́ ṣe ń gbọ́ ìyá wa. À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín. Ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ wọn torí Ọlọ́run o, ṣe ń gbọ́ bàbá wa lórí TikTok. Èmi ń gbọ́. Gbogbo ọ̀dọ́ wa ní Kwara State ó ti tú tán ní gbónú. Ó ti tú gbogbo àwọn èèyàn wa ti kúrò ní abúlé ọ̀dọ̀ wa tán pátápátá. So wọ́n ti wà ní Òmùaran. Òmùaran ni wọ́n wà báyìí nísìnyí gbogbo àdúgbò wa ti tú tán pátápátá. So kí bàbá Tinubu kí wọ́n jọ agbára wà lọ́wọ́ wọn báyìí àdẹ̀dúpẹ́ pé Yorùbá ló wà ń bẹ̀ kí wọ́n tètè pín wa gbogbo eré 2027 tí wọ́n ń sà yìí kò lè wọ́ọ̀kì kí wọ́n jọ kí wọ́n tètè pín wa àwọn pípé ti pọ̀ jù gbogbo tó ń ṣe fáwọn èèyàn yóò burú ó ti burú jù ẹ ṣe gan-an. kí lẹ rí sí immigration office tí wọ́n wọ̀ nísìn. bí ó bá yẹ kó ọpẹ́lọpẹ́ yín pẹ̀lú àwọn ètò tẹ́ ń ṣe. ọpẹ́lọpẹ́ Ọlọ́run. Mo lọ́pọ̀lọpọ̀ lọ mo wá ní immigration office tí wọ́n wọ̀ tí wọ́n lọ kó mi iṣẹ́ yìí nísìn kí lẹ rí sí sà. Network. So ìlú àwọn náà ṣàmà gbọ́ ètò wọn ṣàmà gbọ́ ogun kan tó ṣẹlẹ̀ nǹkan burúkú ni nígbà tí wọ́n wọ immigration office tí wọ́n kó gbogbo ìbọn wọn ṣe rí i pé ó ti burú ó ti lágbára báyìí. Ó ti wọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ sì ni kí bàbá Tinubu tètè wá solution ṣe sí i tí wọ́n bá lọ ń dúró de 2027 ó máa bú wọn lọ́wọ́ o mo dúró báyìí nínú. ẹ ṣe gan ìyá wa Adébọ́lá ẹ má ti ẹ̀yin staff lẹ́yìn lórí péjì dábàá pé yín àpè yín ni lórí péjì staff lẹ́yìn so ẹ lọ wá fi jòkó sí ẹ ká gbé kọ́ọ̀lù ẹyọ kan lórí fóònù sí a máa wá pè yín. àdẹ̀tí ń pààrọ̀ gbé kọ́ọ̀lù
ó lẹ́tìkẹ́ ó sẹ̀mẹ̀ǹgẹ̀ báyìí immigration office bó la fẹ́ gbà definitely àwọn tó kù àṣẹ́ẹ̀fù nìyẹn ìgbà tí Boko Haram ní Ògbómọ̀ṣọ́ tó ti lè wọ aṣọ Àmọ̀tẹ́kùn sọ́rùn àwọn tó tẹ̀ bá mú yẹn kí náà ń ṣe fídíò fún ṣé ààrẹ ni tó lórúkà ànàpá lọ́wọ́ ni ṣé ààrẹ tó ní òrùka ànàwó ànàkú ànàdélé lọ kú ànàyàwèrè kẹtẹ kó bára fi nǹkan kan àmọ́ wá dáre ẹ má tí kì ẹ get out sir ẹ má tí kì ẹ má ló gbójú ìyàwó Adébọ́lá ẹgbẹ́ òsòkè ìyàwó Adébọ́lá ẹ má tí dá sí ẹ bá yàn lẹ ìyàwó Adébọ́lá bá gbé òsòkè 419 wọn fẹ́ lè gbójú wọlé ògbójú náà fẹ́ lè wọlé mo lè pèsè tọlọ́run. orin tí bàbá mi yẹn kọ àwọn ìfún wọn tó àwọn ọlọ́gbà ó ṣé about couple of years ago tó lóye pariwo ẹ jẹ́ ká pín nǹkan táwọn ti rí àwọn bandits yìí àbí àwọn agbésùnmọ̀ Mati thank you jàre táwọn orí tó fẹ́ ṣe kò ní dáa nǹkan náà ni let's go long campaign last week or so. last week ló ṣe ń campaign. last week ló ṣe ń campaign. èmi sọ fọ́kọ mi. ó fẹ́ di governor Ọ̀yọ́ state. mo sọ fọ́kọ mi àti ó ní ọwọ́ politician nǹkan tó ṣe bẹ̀rẹ̀ sílẹ̀. èmi náà rò bẹ́ẹ̀. mo rò bẹ́ẹ̀. ó wà táwọn kọ̀ọ̀kan wọ́n ti jọ sọ̀rọ̀ owó bóyá kò gbowó lẹ̀ wọ́n ti mọ̀ pé pẹ̀tẹ́lẹ́mẹ̀tì ó lówó agbowó yẹn jáde. bẹ́ẹ̀ àmọ́ bàbá wọn kan lówó. wọ́n lọ́ máa láti mọ̀ pé pẹ̀tẹ́lẹ́mẹ̀tì àbúrò pẹ̀tẹ́lẹ́mẹ̀tì rẹ̀ pẹ̀tẹ́lẹ́mẹ̀tì máa gbowó yẹn jáde. ó ti wá tán àwọn ọmọ tó tún wá kó àwọn bèèjì. ọmọ ọlọ́mọ lọ́kọ́ sí wàhálà ó ní kó bá ṣe sọ kí ní yẹn gan Amẹ́ríkà làwọn ọmọ yẹn. Amẹ́ríkà ò ní ṣe ọkàn ìyá mi. Àmọ̀tẹ́kùn wọ́n ti plan kalẹ̀. Orí màmá ló yọ ọjọ́ ìwọ ní Àmọ̀tẹ́kùn o ṣé ti rí ó yẹ kó tẹ̀ sẹ́ndì fídíò yẹn sólóyè ṣé ó ti rí ibi tó ń tún. èmi mo ti pọ olóyè ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn olóyè ni mọ̀mọ́ mi Àmọ̀tẹ́kùn bó o ẹ má jọ ìrìn Àmọ̀tẹ́kùn o mo ní instinct mi sọ fún mi pé there is something ẹ bí mo pariwo lórí péjì ìjọ yẹn mo ní kinní kan wà nínú Àmọ̀tẹ́kùn ibẹ̀ lára ti ń fún mi Fúlàní náà mú sí tó wọṣọ Àmọ̀tẹ́kùn sàn àti dáhùn lẹ́yìn. Tinubu àgbàǹsì lè àgbàlagbà ní ìjọba pọmọdé làwọn ẹni àwọn àrùn ìlú yẹn torí 2027 ò garanti o. Kò garanti fẹ́ anybody. Bí àwọn pípọ̀ iṣẹ́ operate lanti 2027 ò garanti. Fún anybody. Yínká kílẹ̀ tí pé àti ẹni. Aláṣeyọrí. Fún wọ́tọ̀wọ́tọ̀. Láti pọ́ mọ̀ ògógóró gbọ́rọ̀ tó sọ lẹ́nu. Ó ti apologize ìyá ẹsẹ̀ ń bẹ̀ sí. Ó dà ìyá mi. Àwọn ọmọ 13 days, àwọn ọmọ yẹn máa pé 3 weeks sí tí wọ́n ti kó wọn jáde. Bẹ́ẹ̀ni. Àwọn ìtọ́kùn February ó sì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn 76 in February. Àwọn 46 176 ní February 46 ní oṣù wo la lò tán yìí May wọ́n ti pàwọn míì lẹ́yìn. Thank you ọmọ Akin, thank you Ṣọlá, àwọn tó fún mi ní gift ẹ kì í kí wọn jà ọmọ Akin, thank you Ṣọlá, thank you ẹ tẹ́ fún mi ní gift lórí TikTok ni. Àwọn ìta àwọn ọkọ tó ìkọ́ tí mo ìkọ́ tí a rí fídíò táwọn èèyàn wọn ṣe àwọn bàbá wa ṣe yẹn kò yẹ kó máa ṣe. Kò yẹ kó ṣe fídíò yẹn. Ṣọ́ọ̀tì àwọn èèyàn àwọn ọdẹ wa sọ̀rọ̀ pé ẹyẹ ṣe fídíò. Fídíò yẹn dùn mí, ó dùn mí fídíò tó ń ṣe yẹn. Ẹ mú yàn, ó wọ tó bá wà ìyá bàá tí mo fídíò yẹn, tó bá ti wò ó wọ ṣòkòtò sójà,
ó wọ aṣọ sójà nígbà tí wọ́n mú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà lábẹ́ bóyá bọ́ṣọ ẹ̀ gbé kínní kọ̀ọ̀kan hùn kínní táwọn Fúlàní máa ń dè yẹn tírà ó gbé tírà kan hùn ẹ wọ́n nà ẹni kó bọ́ tírà ó bọ́ tírà ẹni kó bọ́ aṣọ tó wọ̀ ó bá aṣọ sójà aṣọ ọlọ́pàá wà lábẹ́ ẹni pàṣẹ ọlọ́pàá yẹn tún ní rank wọ́n ní kó bọ̀ yẹn ó bọ ẹ wá bá aṣọ Àmọ̀tẹ́kùn lábẹ́ so tó bá ń lé sójà lọ tó bá dé sáìdì ibì kan àwa abọ́dọ̀ sójà ẹ̀ pàdé ọlọ́pàá tó bá ti pọ́ tó fẹ́ mú ibì kan á tún bọ̀ yẹn ẹ̀ pàdé Àmọ̀tẹ́kùn. ẹsẹ̀ ń jẹ bàbá wa bá ṣe ọ̀rọ̀ bá wa gbóhùn sókè. bẹ́ẹ̀ni mo ti rí wọ́n náà fi sínú lálọ́ọ̀nù lọ fún wọn ni bàbá wa bá ṣe ọ̀rọ̀ ẹgbóhùn sókè ní wọn ni bàbá wa bá ṣe ọ̀rọ̀ ẹgbóhùn sókè ṣe wà ń bẹ̀ ẹni tó bá ti power tap tó bá ti TikTok bá ti drop yín a lè gbé yín wọlé padà mọ́ o tó bá ti wà lókè bá wa power tap tó bá wà sálẹ̀ ní bá wa power tap èmi náà kí yín o ẹ bá wa like show yìí o ẹ̀yin èèyàn wa. mo sọ fún yín pé ní ìgbésí lélẹ̀ ni àwọn ìyàwó bẹ̀rẹ̀. Adarun. Wọ́n sì fídíò. Ṣẹ́rí tó ẹ̀ka máa pariwo ló sì ní pé ẹgbẹ́ bá ti mú àfẹ́mọ̀pẹ́ àfẹ́gbọ́pẹ́ ti ṣẹ́ àbí ìlú táwọn bí àwọn ti jẹ́ ìjọba làbùkù ń ṣiṣẹ́. Bàbá mi nǹkan tí mò ń sọ gangan nìyẹn dájú. Wọ́n yé ṣe fídíò. Ẹ jọba kọ sí comment section stop doing video ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ tẹ bá ti mú wọn ẹ yé ṣe fídíò ẹ bá wa kọ sí comment section bá wa share fídíò yìí ẹ gé sòyí ẹ lò ó ẹ má ṣe fídíò mọ́ ọmọ Yorùbá ó sú mi ọyìn. Tí mo fi sáré tó ẹ̀ bá ti wo gbọ́n nǹkan tẹ̀ ń sọ màá wo fídíò yẹn kí sì máa sẹ́ndì ẹ̀ sí. Ẹ sẹ́ndì ẹ̀ sí WhatsApp mi nísìnyí. Ẹ̀jẹ̀ àwọn bàbá yẹn should be 70+. Wọ́n wá tún ṣe fídíò. Wọ́n ti wọ̀ wá lára. Àbí wọ́n ń lo iṣẹ́ ni. Wọ́n ṣe fídíò yẹn ọmọ kékeré ni. Máa bẹ náà wá bẹ tí yẹn náà ìyọ́n tó dé fìlà báyìí. Bàbá yẹn ní ọ sáwọn lẹ́nà tán Ọlọ́run ní káwọn sáré ṣe kinní kan ó ní ẹ bá ti yìnbọn fún nílẹ̀ ètò lẹ́sẹ̀ ètò ṣe fídíò yẹn dà irọ́ bí wọ́n ti fọwọ́ kàn wọ́n yẹn ló dà. God bless you, Yomi. Stop doing the video of the bandits. Yé ṣe fídíò. Ẹ bá mi sẹ́ẹ̀dì ẹ̀ ń sìn. Ẹ ṣe gbà ń bàbọ̀. Ọmọ Akin ẹgbọ́n sókè. Ẹ yé ṣe fídíò. Stop sending video. Stop doing video. Ẹ yé ṣe fídíò. Ìlú tọkàn bá ti balẹ̀ ń bẹ̀rẹ̀ àmọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́. Àfẹ́ mọ ẹni tó ṣe. Ọmọ Akin bá wa gbóhùn sókè. Ẹ ní dààmú. Àṣẹ Èdùmàrè. Ẹ̀yin gbogbo àwọn service tí wọ́n ń ṣe fídíò yẹn wọ́n fi ń kọ́ àwọn pípọ̀ yẹn ní fi ṣiṣẹ́ wọn ní another form ni. Àwọn ọ̀dọ́ ti léjú kalẹ̀ sẹ́fíwẹ̀ pé àwọn wọ́ọ̀ṣì ń lè kálukú wa. Kíkú ni kó di àdúgbò ẹ̀ mú kó dẹ̀ máa ṣe silent clean job fún wa. Àbọ̀rọ̀ ṣe fídíò ló máa ní kí wọ́n máa lọ ní ohun ọwọ́ fún ẹsẹ̀ pọ́n ẹsẹ̀. Ẹ jọ fídíò tí ó bá ti necessary ẹ ò ní ìdí ẹ ò ní ìdí ẹni fídíò ní this time around àwọn ń ṣe tiwa fáwa nílò wọn ò gbé fídíò síta. Àbí. wa tó ṣe fún wa wọn ò gbé fídíò sí àwọn owó tó fẹ́ skẹ́ẹ̀dì wa náà máa ṣẹ̀ṣẹ̀ gbé fídíò síta. A ò ní ìdí ẹ̀ láti fi implicate wa torí àti mọ̀bí tó máa já sí. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan bàbá wa dá mi àbí kí ló kọ yín Dàmọ́lẹ̀ bá wa gbóhùn sókè o ẹ yé ṣe fídíò ọjọ́ òní ọmọ tó gbọ́n o wọ́n lè ń ṣe fídíò láti géènì kíní àwọn olóṣèlú ni dámì ṣe wà ń bẹ̀ Tọ́pẹ́ bá wa gbóhùn sókè ẹ kú dédé àsìkò yẹ ní dààmú o àṣẹ Èdùmàrè oṣù wa
dìde ká jígìrì nílẹ̀ Yorùbá ìpàtẹ́ ti kígbe. Ó sú wa. Wọ́n tún wá padà wọ̀ wá lára tó ń sìn. Wọ́n tún sọ pé akílà ń dúró ṣe. Ẹjọ́ mi ìrírí sí táwọn èèyàn wá fi máa ṣe bí ṣé wọn ò ní òkun ni wọn ò ní òkun tó lè nà wọn àlùfọ́ lórí àlùlọ́wọ́ bí kú sí dànù. Mo láìkì ìyá yìí. Ṣé bí ṣe olórí kò nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lò àsìkò tó yẹ ká máa lò lélẹ́yìí. Ẹ gbá nǹkan mọ́ wọn lára. Ẹ kọ́ wọn níṣẹ́ olórí ẹjẹ́ kọ́rin jìnnà. Jesus is with me, thank you. Kó wọn sílẹ̀ ẹ mú ìṣó kẹta kan láàrin orí apáti méjì mọ́ wọn láàrin orí kẹfì wọn sílẹ̀ kẹjẹ pé máa lọ kọ́ lọ wá bí kú sí. Ṣebí wọn máa dínkù ni wọn ò tún ní máa pọ̀ sí mọ́ wọn tẹ́ máa kó wọn lọ fọlọ́pàá at the end of the day. Wọ́n á fi wọ́n lẹ̀. Àtúmọ̀rí wọn ń ta wọn máa fi wọ́n sílẹ̀. Ẹjọ́ ìgbà wo ni gbogbo kìíní ìfẹ́ stop. Àwọn tá a wà ń lo òyìnbó kò ń kà wá lára jàkújàkú tó wà ní Nàìjíríà lọ ní ìmọ̀ nǹkan tó ń ṣe Nàìjíríà bí ohun Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn jẹ́ ká máa lọ. Nàìjíríà ò lè wọ́ọ̀kì ó dàbẹ̀ pé àwọn bàbá wa wọ́n ti tẹ̀ nǹkan mọ́ wọn lórí. Nàìjíríà ò lè wọ́ọ̀kì wọn jẹ́ kí ta ló lè bá bàbá Tinubu sọ̀rọ̀ àsìkò rẹ̀ tó lè tu oníkálukú sílẹ̀ oníkálukú wọn máa lọ lọ ẹ̀. Ó tún oníkálukú sílẹ̀ kó jẹ́ ká máa lọ oníkálukú tiẹ̀ lọ ṣe. Ṣé àyẹ̀kú ètò ẹ ká sùn. Ẹni sùn sàyẹ́ kí àwọn àyẹ̀dẹ́lẹ̀ 1 minute ẹ bá sọ. Kó jẹ́ kó ní kálukú lọ ṣèlú ẹ̀ bó ṣe fẹ́ ṣe kó tiẹ̀ tú wá sílẹ̀ kó jẹ́ kó ní kálukú máa lọ. Ẹni tó bá dẹ̀ ti mú ẹ má jẹ́ kó mú wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá mọ́ ẹ bá wọn níṣòro lórí àbíkẹ́ náà. Positive, thank you. Simple as ABC. Ẹ ṣe wíwá ẹ ṣe àǹbàbọ̀ ẹ bá gbọ́ sókè lórí fóònù o positive ẹ ṣe mo dúpẹ́ ẹ gbọ́ sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín. Yà ẹ káàsán ẹ kú dédé àsìkò yìí sà. Yà ṣe mọ nǹkan tẹ́mi rí lẹ́bẹ̀ẹ́ ni wípé ṣe rí nǹkan táwọn pípín tí a láti ṣe àwọn leaders wa àwọn ọba wa àwọn tó jẹ́ èèyàn wa tó jẹ́ àwọn bàbá wa ló yẹ kí wọ́n múra sọ̀rọ̀ tó wà ní. Wọ́n tẹ̀ láti ṣe é sí ni pé wọ́n ń dìsáàmù àwọn tó jẹ́ security wa ni wọ́n ń dìsáàmù wọn ni tó bá ti lọ sọ kó tàwọn immigration yẹn sì wọ́n á tún ṣe tàwọn ọlọ́pàá náà the same thing wọ́n á tún ṣe ti àwọn army náà the same thing lọ́ba ti dẹ́rù bá gbogbo àwọn yẹn tán wọ́n máa bẹ̀rẹ̀ lórí aráàlú gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ plan wọn nìyẹn o plan wọn nìyẹn ó yẹ kó akọ́rọ̀ ẹ̀ jẹ́ ọ̀rọ̀ tẹ́ pa wa máa wò níran these times. And that is what they did in ilẹ̀ Haúsá. Exactly bóyá wá ṣe ni wọ́n fẹ́ẹ́ dísà gbogbo àwọn security wa so that nírí yóò pè tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa àbí tí wàhálà bá ṣẹlẹ̀ àmọ́ nǹkan tó ń dá ìjọba gan dúró tí wọ́n fún àwọn olóyè Sunday Igboho láṣẹ kó jẹ́ kí wọ́n pè gbogbo àwọn pípì kan fọ̀lú mọ́ because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó bá ti ráyè ọpẹ́rẹ́tì wọ́n ti gba arms lọ́wọ́ àwọn immigration tí wọ́n gbà lọ́wọ́ ọlọ́pàá tí wọ́n gbà lọ́wọ́ àmì òun náà ló máa lò fún wa o. káà bàbá ìjọ tó rọ Ọlọ́run o because bó ṣe rán lọ díẹ̀ yìí sìn election tó ń bọ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n dẹ̀ máa rí wípé àwọn ọ̀fẹ́ da gbogbo southwest rú ni tọ́pọ̀dẹ̀ fi lè ti rí gbogbo irinṣẹ́ yẹn gbà káàkiri báyẹn irinṣẹ́ yẹn náà lọ́ máa lò ní irinṣẹ́ lọ́wọ́ àwọn tó ní irinṣẹ́ lọ́wọ́ náà ti ń gbà lọ́wọ́ wọn ẹ̀ tó bá dẹ̀ ti ń gbà lọ́wọ́ wọn báyẹn wọ́n lọ ń tọ́jú ẹ̀ pamọ́ ni títí tó bá ti pọ̀ dáadáa wọ́n wá ráyè wọ́n pèsè láàrin everybody. ẹjọ́ torí Ọlọ́run àwọn ọba wa kọ́ dìde o kọ́ àkókò ṣe ọ̀rọ̀ lásán mọ́ káwọn ọba wa dìde àwọn politicians wa náà ó ti ń kó àwọn náà díẹ̀ báyìí káwọn náà dìde tí gbogbo wa parapọ̀ ká jà fúnlẹ̀ wa because nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kí ṣe nǹkan kékeré mọ́ o. tí pàṣẹ ni wọ́n tí wọ́n kó irinṣẹ́ wọn tó bá lọ là bọ́tù láǹsì wọ́n á tún lọ sí police station náà tó rí pé irinṣẹ́ wà information dẹ̀ náà tẹ̀lé ibi tó bá rí pé irinṣẹ́ wà ni wọ́n lọ wọ́n bá yá wọ́n wọ báràkì wọ́n lọ dẹ́rù bá àwọn yẹn náà wọ́n á gba gbogbo nǹkan wọn. so ẹjọ́ ọ̀rọ̀ yìí ti kọjá nǹkan tá a máa wò ní kékeré mọ́ àwọn ọba wa ẹ̀yin ọba wa ẹ dìde ẹjọ́ tó rọ Ọlọ́run ẹ dìde ẹ̀yin olóṣèlú náà tẹ́ èrò bóyá owó ni gbogbo nǹkan owó máa tó èèyàn máa kú o kí gbogbo wọn dìde kó parapọ̀ máwọn aráàlú kó jẹ́ kí gbogbo àjọ ṣe kínní
ẹni tó dẹ̀ rẹ́dì láti pọ̀lú mọ́ náà kọ́ bá kọ́ support ẹ̀ kọ́ fún láṣẹ. ẹ support Sunday Igboho. kọ́ support ẹ̀ kí wọ́n fún láṣẹ ká fọ́ gbogbo wọn ká flush wọn dànù. Màámi Stella thank you mo tún. ẹjọ́ tó rọ lọ́hùn o ẹ̀yin olóṣèlú wa owó tẹ ẹlẹ́sẹ̀ àti tó abẹ́fẹ́ gbowó lọ sọ́run ni ẹ̀yin ọba náà ẹ ti lówó ẹ ti ní Rolls Royce ẹ ti ní gbogbo nǹkan ẹ ti ní ilé kí lẹ tún fẹ́ gbà kí lẹ tún fẹ́ gan ṣé ẹ fẹ́ wọnú kòtò pẹ̀lú gbogbo àwọn property tẹ̀ ní ni ẹ ní nǹkan tẹ́ máa kó wọnú kòtò èyí tẹ́ ní ti tó ẹ àlọ́rùn sílẹ̀ kẹjẹ káwa náà ráyè gbáyé ká gbélé ayé káwa tiẹ̀ lówó ẹ jẹ́ ká gbélé ayé káwọn fámìlì wa sùn kọ́ dúkọ́ sùn kọ́ mọ̀ pé àwọn sùn dáadáa kò kí ṣe pé ká máa sùn kẹ́rù máa ba aráàlú kẹ́rù máa bẹ tó sùn sínú ilé ìjọ tó rọ ọlọ́ọ̀ ẹ̀yọ́ bá wa Ọ̀nífẹ̀ Aláàfin Ọ̀yọ́ ẹ pa gbogbo nǹkan tó bá wà ńlẹ̀ ẹ pàtì ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó ti di nǹkan tó pé gbogbo yín máa jáde tẹ máa bá wa yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ni a ní ìdí security for ìlú mọ́ kí Sunday Igboho bá wa kó bá wa fọ ìlú mọ́ ẹjọ́ tó rọ Ọlọ́run o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tó kí ṣe kan kékeré mọ́ o èmi ò ní sọ jù báyẹn lọ ẹjọ́ àwọn bàbá wa lábẹ́ all right. ṣé rí àwọn akáàrò òjìrì àǹtà làwọn ajẹ púpọ̀ àǹtà làwọn ajẹ nígbà bẹ́ẹ̀ ni ọba mélòó la ní ọ̀dọ́ mélòó la ní nígbà bẹ́ẹ̀ ni Sunday Igboho nìkan Sunday Igboho mélòó la ní àwọn mélòó la ṣe pátákó dìde bíi ti Sunday Igboho ẹ pín ọ̀dọ́ ẹ má pín ọba mọ́ ẹ pín kéde ẹyẹ pé àwọn sí tó wà nílẹ̀ yìí ó pẹ́ obìnrin ti sunkún àbẹ̀ ti ṣe mí gan ọlọ́run ló máa bó ti ń tọ́jú ọkọ̀ ìtọ́jú ilé. ó ti gbọ́ ọkọ mi ti gbà káàbù. tó ti yẹ yín sìn so ẹgbẹ́ ta ilé tó wà nílẹ̀ yìí òun náà pè ní terrorism. bẹ́ẹ̀ni ẹ bá wa sọ ní ẹ bá wa tẹ fọfọfọ o ẹ bá wa sọ ní Yorùbá bàbá. tó ti yẹ yín sìn kí ni Yorùbá tẹrọ kí ni Yorùbá tẹtẹtẹ ẹ bá wa sọ Yorùbá ẹ ọmọ akin thank you for the gift. Sunday out of all people who are really in bad Sunday out of all people Sunday ló yẹ kán fún ní ticket Sunday ló yẹ kán fún ní license olórí kúkú ní ọmọ àlè yín mo bẹ wá bẹ̀rẹ̀ sí èmi ń pè é ní jẹ́ sí so kí Sunday ò jókòó sílẹ̀ ní sókà ní sókà bí ayé yín bá máa bàjẹ́ dé orísun yẹn àwọn bàbá náà bá ní tí ò bá rí bàjẹ́ that is number one ẹni àfa àtẹ̀yìn sọ pé wọ́n fẹ́ kó yín padà sí di ẹbọ ẹni orí àwọn yẹn ti burú ni. ẹ̀yin pásítọ̀ ẹ̀rọ kó bá yín jáde sí o because wọn ní fi iṣẹ́ ẹbọ yẹn gba ilẹ̀ lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ sọ pé kí wọ́n fi ìmọ̀le àti ìgbàgbọ́ sínú ìṣèjọba ní ìṣèjọba o. ṣebí àwọn tọ́líà ṣebí Ògbómọ̀ṣọ́ náà wà pàtó wọ immigration office l'Ógbómọ̀ṣọ́ lé ní sí tí wọ́n fi ń kó gbogbo iṣẹ́ lónìí níbo làwọn tọ́líà wà àwọn wèrè tọ́lẹ̀tì Ògbómọ̀ṣọ́ bó ló wà immigration office àti dáràn tọ́jú wọ immigration office kí ló tún wá kù ẹ bá wa gbọ́ sókè bàbá wa o yes sir. Kalema. Ẹkúndédé àti ìlú o. Kalema. Yes sir. Ẹ kú iṣẹ́ ẹ tán tán fún ẹgbẹ́ tó mọ̀. Ẹjọ́ ń ṣe. Àbọ̀lọ́run yóò máa bá yín gbé tẹ̀lé tara o. Mi ò ráyè pè torí ètò lánàá. Mo wà níbi iṣẹ́. Àtàná mi tí lọ ilé ibi iṣẹ́ ni mo wà. Mo kàn tó ní kí n ṣe ọgbọ́n sọ̀rọ̀ báyìí ni. Kí n fi sọ̀rọ̀ jẹ́ ẹ rà mà. Èmi náà ní kí mi náà dá sétò ni. Gbogbo àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá gidi iná lèmi fẹ́ bá sọ̀rọ̀ àtàwọn màmá wa àtàwọn bàbá wa jàjà wa tá a ti yọ̀ǹgì báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá. Màmá mi aláwọ̀kọ́ ni wípé ìjẹ́ ní bàbá Jí Sunday Igboho tí wọ́n láwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá tí wọ́n lè bá sọ̀rọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Nítorí pé àsìkò yìí a nídìí àwọn ọba mọ́ torí àwọn ọba yìí wọ́n ṣe títí wá torí èmi máa ń sọ ọkàn mi nítorí wípé
àmọ́ ibi táwọn bá gbogbo owó tí wọ́n ń kó jọ yìí gbogbo góòdì tí wọ́n wú kiri àmọ́ ibi tí wọ́n fẹ́ kó lọ. Ṣé nígbà tí wọ́n bá gbalẹ̀ mọ́ wa lọ́tán ṣé orí ilẹ̀ wo ni wọ́n ti fẹ́ máa lo àwọn góòdì yẹn ni wọ́n ti fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ yẹn. So ẹ bá wa bá wọn sọ̀rọ̀ bá bàbá ṣe Sunday Igboho àwọn tí wọ́n bá àwọn àgbààgbà wa sọ̀rọ̀ ní abẹ́lẹ̀ ní ẹ̀dàpọ̀ ẹ̀jọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ gbára wa kúrò ní ọwọ́ gbogbo àwọn ọba yìí àtọwọ́ àti lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú tí ń sadarí wa gbogbo ilẹ̀ Yorùbá yìí. Àwọn ará bíbá yìí wọ́n ṣe fún wa. Ara wọn ní wà fún àti fún àwọn mọ̀lẹ́bí wọn. Gbogbo ipa táwọn ará bíbá yìí ń sùsàn àwọn agbésùnmọ̀mí yìí àwọn Fúlàní agbésùnmọ̀mí yìí kìí sáwọn gangan ní ọjà tẹ̀yìn ẹ̀sìn. Àwọn àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. Àjọ àwọn aláwọ̀ funfun ọwọ́ wà bí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí. Màmá mi ẹ má jẹ́ ká parọ́ tán ra wa jẹ. Bàbá mi ẹ má bínú pé mo wá sínú ọ̀rọ̀ yẹn. Àwọn aláwọ̀ funfun nígbà tí wọ́n fẹ́ gba ilẹ̀ Tàòré ní Burkina Faso tí Tàòré dúró pé kò ní ṣeé ṣe ṣé wọn kàńgára wọn kí ló táwọn aṣíwájú kan náà dìde pé kò ní ṣeé ṣe. Ó yé mi. Káyé pílẹ̀mù ẹ tó fi ọ̀bọ lọ́yàn náà. Àwọn olórí wa yìí ni wọ́n lo àwọn ọba wa wọ́n sì tún lo àwọn olórí wa nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwa làwọn máa dára wá lẹ̀. Màmá mi àwọn olórí wa yìí táwọn ọba gbégbèsè kò sí nǹkan kan tó kàn wọ́n kò sí nǹkan kan tó kàn wá tó kàn wọ́n. Wọ́n fi Nàìjíríà kó wa lẹ́rú ni Nàìjíríà ò kí ń ṣe fáwọn ẹran Yorùbá kò kí ń ṣe fẹ́yà kọ̀ọ̀kan nínú Nàìjíríà yẹn wọ́n kàn fi kó wa lẹ́rú ni wọ́n fi Nàìjíríà ṣe bísínẹ́sì ni. Ẹ jẹ́ ká dìde ká gbára wa lẹ́rú ojú ọjọ́ Yorùbá nation ló gbé báàkì ni kò sí nǹkan tí ń jẹ́ Nàìjíríà mà. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa pè wọ́n tó kò jẹ́ bó ti jẹ́ àmọ́ mi ẹ rà mà. Yàrá mi ní ká ṣe wà ń bẹ̀. Bí ìyá Abọ́rúbọyè o. Ó ti dójú ẹ̀ báyìí o. Mo sọ pé ọmọ kan jẹ́jẹ́ mi ni mo jókòó ìyá ṣáà sọ bẹ́ẹ̀. Ó ti kàn báyìí. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó báyìí. Ó ti kàn jẹ́jẹ́ mi ni mo jókòó. Ẹ jẹ́ káwọn fọwọ́ lẹ́rùn ká máa wò wọ́n rọ̀. Ṣé àwọn tó ń pe àwọn bàbá wa tó ń pe àwọn ọba wọn tí ìmọ̀ èyí tó kàn. Ifá ń gbọ́ wọn tí ìmọ̀ èyí tó kàn. Èyí tó kàn nínú wọn wọ́n á lọ sí ilé wọn ilé ìyá àti bàbá wọn wọ́n á lọ béèrè tí ò kí ń jẹ́ kó gún kó wọn nígbà wáṣẹ̀. Torí Fúlàní òṣèṣẹ́ wa máa ń wá jagun o. Ẹni sùúrù. Èmi lẹ́rìí 1808 to 1830 tí great grandfather mi wà involve àtò èbí ìyá tẹ bá fẹ́ evidence èmi máa fún yín nítorí ẹ̀tọ́ bá ń bú mi tó ń ṣe gbogbo ẹ̀ pé tèmi pọ̀ jù ara ò kí ń ta nítorí mo rí pé inú ọ̀ràn ni the activist yìí wà ṣòye tó mo fọwọ́ lẹ́rán báyìí ẹjẹ́ àjọ máa wò lọ ẹni tó bá gọ̀ lọ́tẹ̀ yìí ó dàyé mi nù tó bá tún wá èké agbọ̀n tí ẹ̀mí sọ. Ogun ata o ẹ bá gbọ́ sókè lórí fóònù ó ti padà get started o ẹ bá gbọ́ sókè lórí fóònù ẹ ní dààmú ẹ ṣeun ẹ kú iṣẹ́ olùwà fi iṣẹ́ yìnyín ẹ kú iṣẹ́ bí ṣe ń wọlé ṣìṣe láti ibi iṣẹ́ ni mo dé nsìn ní bá dé ṣí fóònù mi ló sẹ́ni fídíò kan sí mi bá jù sí fóònù yìí níṣẹ́ náà lọ àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn lọ attack àwọn ọmọ yẹn ọmọ school ni bí ọmọ poli ni wọ́n mi mọ̀ wọ́n dẹ̀ ti gbogbo wọn sí hòhò about 25 children ẹ wọlé fóònù yìí mo sẹ́ndẹ̀ sí yín what is going on in Nigeria. Mami, that is not Nigeria. And that's an old video about 3 years ago. Ẹ jọ kí gbogbo àwọn àgbààgbà kó bá bàbá Tinubu sọ̀rọ̀ kan jọ tó bá di January kan di clear fún kálukú máa lọ wọ́n láì kí pọ̀ jù. Ó pọ̀. Ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké nínú igbó ṣé nǹkan tó gbà náà ń gbó àní lè jẹun àní lè sùn kí ló dé. Ó máa bẹ bàbá Tinubu pọ̀ jọ. Kó ní kálukú tẹ̀ máa lọ́ọ̀lù ẹ̀. Tinubu àní kó má ṣèjọba ẹ jọ wọ́n di January kan di clear fún kálukú máa lọ́ọ̀lù ẹ̀. Wọ́n gbé ìlú yìí. Àwọn British ò lè gba ọgbẹ́ lẹ́yìn náà tí ó lè gbádùn ẹ̀rẹ́ ìlú wọn ni. Wọ́n lọ ká àwọn ọmọ school. Tẹ́lẹ̀ bí ilé kó wá sí London fún ọmọ ká àwọn ọmọ school ní mo lọ jí bọ̀. Within minutes, àwọn police á gbọ́ gbogbo wọn down. Ó lè pààyàn ọbẹ̀ tí wọ́n pa gbogbo wọn nílọ. Wọ́n máa seal everywhere, wọ́n máa block everywhere ni. Tó ní rí gbà kọjá, wọ́n á mú gbogbo wọn balẹ̀. Kí ló dé? Kí ló wá Tinubu àṣejọba kí wọ́n pa gbogbo olú tán? If you don't want him there, let him go.
They don't want him. Wọ́n ti kó kọ́ńtà tó fẹ́ kó bẹ́ẹ̀. Ìyá epo kí ló dé? Ìbànújẹ́ yìí ti pọ̀ jù náà. Ó pọ̀. Nítorí àwọn ọba tó ń sunkún. Ó pọ̀. Jẹ́ kí àwọn ọba ẹ̀jẹ̀ kó ṣe kankan because wọn lágbára ti ṣe anything. Wọ́n sì máa gba agbára lọ́wọ́ wọn. Wọ́n ní kì í jẹ ìgbà wọn náà gbàgbà tí wọ́n yà ọba ń rúdù ti kọjá. Ìjọba ló ń rù. They lose ara orókun ara ọ̀rọ̀ adìyẹ. Àwọn tí nínú sẹ́ni fídíò yẹn sì ní sí pé má wálé o, yàdúró ẹ sọ́hun fọ̀ náà. Aláwọ̀ fámìlì wa wá ń pè wá láti Nàìjíríà pé ẹ má wálé o. Ká má wálé bá wo. Nǹkan sọ fún mi nìyẹn. Wọ́n ní má wálé o, yàdúró ẹ sọ́hun fọ̀ náà. Má wálé lẹ́gbọ̀n mi sọ, ẹ má wálé o, ẹ má wálé o, adáhùn. Ọlọ́mọ inú ìlú òkè kú sẹ́yìn òdì. Tinubu ẹgbẹ́ kọ́ ní ká ọ̀fẹ́ yín níbẹ̀. They don't want us o. Àmọ́ àwọn àdá. Ìyá ò lè jẹ́ Yorùbá náà. Ìyá ò lè jẹ́ wá. Kí nítorí owó epo? Àwọn èèyàn lè po ní South náà. Kí ló bá Tinubu jọ abẹ́yìn ni? Wọ́n máa yẹ kọ́ lọ. Iṣẹ́ máa kan pa wá tán tèmi nìyẹn. Ẹ máa kan pa wá tán o. Ìyá wa nẹ́tíwọ̀kì yín ló lọ o. Nẹ́tíwọ̀kì padà wá ni mo wá gbé. Nẹ́tíwọ̀kì yín ló lọ ẹ̀tẹ̀lẹ̀ ìgbà tó padà wá ni mo gbé. Ẹ má bínú. Jẹ́ nígbà bá ti pè lọ́kàn bá gbé kọ́ bá gbóhùn sókè ẹ̀ ní dààmú. Yes ma'am. Mo rí pé ń já mi ni mo wà ń bírèkì. Èmi kọ́ ni mo ń já yín mà, èmi kọ́. Kọ́ọ̀lù tó wọlé sórí fóònù. Kọ́ọ̀lù ń wọlé sórí fóònù èmi kọ́. Ẹ jẹ́ wà lórí TikTok. Àti tó yẹ ká ti wọ bí 100K. Over 200 people are watching us. Ẹ bá gbóhùn sókè mà. Hello mà. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni mà. Gbogbo ẹ̀yin èèyàn tó wà lórí ètò ẹ ṣeun o àti gbogbo ẹ̀yin tẹ́ ti ń dá sí. Ìyá mi tó ń sọ̀rọ̀ nísìnyí ẹ jọ̀ọ́ Ọlọ́run á rọ gbogbo wa lójú, Ọlọ́run á dùn wá ní. Gbogbo àwa tá wà nílẹ̀ òkèèrè tí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ wa tó ń gbomijé lójú wa, Ọlọ́run á bòròrò ìtura sí ọ̀fun wa. Torí bí mo ṣe ń gbọ́ gbogbo ọ̀rọ̀ àwọn tó jí gbé láti ìjọ mẹ́ta kò tiẹ̀ fún mi ní ayọ̀ ìdùnnú kankan nílùú yìí. Nígbà téèyàn bá tẹ̀ ní òun fẹ́ lọlé tí kò lè ṣàn ká lọ jókòó sílé, kódà ó bá yàn ní fẹ́ àwọn ìta máa ṣe. Yorùbá aládé ń sọ pé wà lórí oyè àwọn ọba wa wọn rí nǹkan kan tó lè ṣe, bóyá ń gbàgbára lọ́wọ́ wọn, bóyá kìíní kan. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún wọn ni pé wọ́n gbàgbára lọ́wọ́ ọba, wọ́n gbà lọ́wọ́ ìjòyè, wọ́n ṣe gbogbo ìdílé wọn máa ń mìrìn gidi. Ìdílé àwọn tọ́kọ lọ yìí nísìn wọn mà lójú omi, wọn mà lẹ́rẹ̀kẹ́ ẹ̀mí, ọkàn wọn ò mà balẹ̀. Àwa tá à ń ṣe bí wọn gan ọkàn wa ò balẹ̀. Torí gbogbo wa náà la ní ìkọ̀kọ̀ tó so mọ́ wa nídìí tó sì wà ní orílẹ̀-èdè yẹn. So kò sí bá a ṣe ní àkúrò lórílẹ̀-èdè yẹn, a sì ní ìkọ̀kọ̀ tó jẹ mọ́ tó so mọ́ wa nídìí tó wà bẹ́ẹ̀. Tá a máa wò pé tó bá kan ní báyìí gbọ́, tó bá kan ní báyìí gbọ́. So fún ìdí èyí káwọn ọba gan kán gbáradì